ẹ̀mùké ìwọ́n yàtọ̀ sírú wọn. Àwọn oníranù àrùn lásán tó bá dádàrú àwọn ò ní náwó wọn kò máa nájú. Ìwọ yàtọ̀ sírú wọn. Sírú wọn. Oníranù àrùn lásán tó bá Àrùn lásán. dádàrú àwọn ò ní náwó Pínlẹ̀ wọn wọn kò ní máa náwó. nájú. Olólùfẹ́ mi ẹ̀sìn rògùnjọ́. Ìwọ tọmọdé ní máa yọ ọkọ nílé. Kò sólè ní mọ̀ọ́sọ́. Àyìnlá ọkọ̀ dídán ní sẹ́yìn ẹ̀sìn rògùnjọ́. Mo fẹ́ kó kó kíní ilé mi lórí káwa máa kọrin àdídùn fúnra wa. Èyí wò lè. Olólùfẹ́ mi dùdùkẹ́ 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 olólùfẹ́ mi dùdùkẹ́. Níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ọsibítù lèmi wà tọmọ yẹn nínú báràkì ní Sóbí àtàwọn Boko Haram tí wọ́n kó. Orí kan màálùú kan fáwọn méjèèjì ìrẹsì kúlà kọ̀ọ̀kan o ṣe ń gbọ́ o ìrẹsì kúlà kọ̀ọ̀kan fáwọn méjèèjì ọ̀pá mẹ́wàá ń aṣọ gíní èyí tó rẹwà mọ́tì páàkì kọ̀ọ̀kan pẹ̀lú mínírà wọ́n sanwó kí kéwújà 20,000 péré àwọn méjèèjì tẹ́rìn yẹn di 40,000 ọbẹ̀ tó máa bàrẹ̀ sí wa o ṣe ń gbọ́ o ọbẹ̀ tó máa bàrẹ̀ sí wa sọ kí ni kò jẹ́. Ìsìlámù yẹn bẹ̀rẹ̀ ìsìlámù ń gbó lọ. lẹ́yìn náà yìí ti mọ̀ pé bàtà ọba ti gbó àní fẹ́ wọ sọ́nù mọ́ bẹ́ẹ̀ náà ní ìsìlámù náà fẹ́ máa gbó lọ ní sí báyìí abẹ́ lè mọ̀ sọ pé ní mùsùlùmí ni wá tá a bá dá àwọn àyè kan. Kí la bẹ́ẹ̀ bí jíṣẹ́ kí la bẹ́ẹ̀ bí jíṣẹ́ ẹjẹ́ aṣọ sáàbì jíṣẹ́ káyì ìrántá kí tí wọ́n lálejò ń wọ́ tó sí ìrùn. àbí irun tó ń kí tẹ́nìkan tó lọ fẹ́ ra búrẹ́dì tó wọ́n fi ẹnu dá lóhùn pé fi sẹ́yìn kan ẹ̀sẹ̀gbẹ́ yà sóhun ló fi jíṣẹ́. Ẹ dákun tí ìgbà yọ̀dá ìmáàmù wa ní alánàmú bá wà nílẹ̀ ṣe ẹyẹ ìdákẹ́ sọ̀rọ̀ lọ́hùn. wọ́n ní sẹ́ yọ̀dá ìmáàmù wa níbi àrọ́ ń kọ́ ìmáàmù alákatá ń kọ́ náà àsáwì ìsáàmù wọ́n ní sẹ́yìn náà yọ̀dá àwọn ìmáàmù mẹ́rin àjíjì èyí ọba sílù alákatá bàbá wa ránkà dédé waziri salam ọ̀fẹ́ káyídá ẹ ṣeun ọ̀dà àmọ́dìbọ́. ìmáàmù wa ní mọ́lábá tòní sẹ́yìn náà yọ̀dá àṣẹ ìwà àṣẹwà abdulsalami tí wọ́n ń darí wa látàárọ̀ sẹ́yìn náà yọ̀dá wọ́n láwọn ń bá wa lọ ní. ẹni ọba ti di sàlámù lọ́rọ̀ rẹ̀. àná tèmi alfa wa Lukmanu asibunala sẹ́yìn náà yọ̀dá wọ́n láwọn yọ. ẹ dákun lọ́dún. ọwọ́ kú gbogbo àwọn tẹ bá rí ìlà ilẹ̀nu wa ẹni tó jẹ́ ìmáàmù tiwa náà sàgbẹ́ wọ́n tọ̀ ọ́dà. orí dáhùn wa ní ìgbìlá. sáwọn ilé kíkẹ́ ẹkúnlẹ̀ kẹ́sì ìṣẹ̀lẹ̀ kẹta. ọmọ ẹjọ́ ìlú àjọ ọba kò bá ọmọ ẹjọ́ ìlú púpọ̀ gbogbo àwọn ọmọ ní wọn ká sọ wà fún ọdún wọn rán. wàláì ọ̀pọ̀ ọmọ ẹni ní síbẹ̀ ìlẹ́ ìmọ̀ alibẹ́sẹ̀lẹ̀ pẹ̀lú wájà gbogbo ẹni wọ́n bá sì rọ àkùránì lásán kò ní jáde láyé wò. àwákẹ́ ìfún lásán àkùránì lẹ́rú lásán. bàbá wa Galadima ẹ bá ti sẹ́wù tiwọn náà ẹ tó wí kẹsí ẹ wí kẹta ẹ tiwọn náà. mo bá sírù wa ní gbogbo alánàmú. wọ́n ní ká tó gbà sí. olóyè mẹ́ta lẹ́ẹ̀ máa pè wọ́n.
Bẹ́ẹ̀ o, òun náà ló gbọ́. Ó ti mélòó lé. Ó ti wá kó mẹ́ta báyìí. Ó ti ojú mẹ́ta lọ. Gbogbo ẹni tó bá wá yọ̀dá ká sọ̀rọ̀ ọlọ́kọ̀ náà wọ́n ọ̀rọ̀ ọlọ́kọ̀. Ìmáàmù Ṣẹ́kí Ṣàngó. Ìmáàmù Ṣẹ́kí Ṣàngó sọ̀rọ̀ yọ̀dá. Ìmáàmù alóde àbá àti wa náà. Àwọn náà tó náà yọ̀dá. Ẹ dákun ẹ lọ́wọ́ yọ̀dá kọ́ àṣàrò wò. Gbogbo àwọn àṣàrò sẹ́yìn náà yọ̀dá. Wọ́n yóò kó sí. Gàlàdí máa dáwùdù wa nípa àgbà náà. Àwọn náà ti sanwó náà. Gbogbo àwọn obìnrin tí wọ́n bẹ́ẹ̀ ta abiyọ̀tọ̀ mi sísá tó ti létọ̀ yọ ní gbogbo yín. Àgbàrá dáadọ̀ gbogbo yín bẹ̀. Ẹ dákun bá nàbí ìlú yẹn ní a máa ṣe. Ìbànújẹ́ ọ̀dà. Ìbànújẹ́ ọ̀dà. Ó ń sì lẹ́tì lè kọ̀rọ̀ ìṣẹ́mu àti àhàrùfù. Arabi méje náà ẹ̀ka kẹ́. Al-Qur'anu tẹ́ bá kà á alifabẹ́tíkálẹ̀ kò ju méje lọ. Alif, Lam, Kọ́f, Rọ́, Amsa, Alifulimadi, Nun. Kọ̀ wá sọ̀kalẹ̀ ilé nǹkan kan láyé. Wọ́n sọ lẹ́sìn Qur'an bìlẹ̀ ìwòsàn. Allah! Wáyé. Ìbànújẹ́ ló gbé Kùránì wáyé. Oyinza kọ̀ọ̀rọ̀ àtùmú. Bẹ́ẹ̀ bá wá fẹ́ ké wọ́tà hazanu àlè ẹ̀tí ọba kọ́yìn ìmáàmù tí ọgbà kí ó ní kárí omi lójú ẹ̀ ẹni àgbà omi ọgbọ́ lójú ẹ̀ àwa tá a gbọ́ omi ọgbọ́ lójú ẹ̀ ta lójú rẹ̀ wá dání mọ́ni. Ojú gbogbo wa wá gbẹ náà lè ń bá ọbẹ̀ ọlọ́run tó náà fi yàtọ̀ nìkan bí wọ́n ti àtùmọ̀ sàrí tọ́lọ̀ ló wọ̀ ọ̀bẹ̀ lẹ́yìn pé ìbànújẹ́ yìí sí ìkó ẹ dákun gbogbo bímọ lájúwọ́ asọ́rọ̀ àdúrà lè níwọ̀n kálukú ló ti mọ̀ abalima olúdi akọ́lìká olùmíní. Wọ́n tó bá lọ́mọ ńlẹ̀ ó ti jẹ́ ká bọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà kò sì gbọ́ òòlò. Akọ́lìká olùmíní tẹkùnú máa bà tẹkùnú bí máa bà tàbí níbàráyà. Ọba bẹ́ káwọn èèyàn gba tiẹ̀ láyé tó tọmọ rẹ̀ sí. Gbogbo bàbá ní ń ba tọmọ jẹ́. Ọmọ mi ò mọ̀ sàyédé yàyàkuyàbá lọ́wọ́ òbí ní omi ti ń kọ́ọ̀sì tọmọ bí yàyàkuyàbá. Ukukuka látúlẹ̀ yìí látúndọ̀ yìí alẹ́ yìí. Ìtọ́ yẹ kọ́ kí bàbá ó ṣe fọ́mọ látúlẹ̀ yìí alẹ́ má ra àrẹ má padà yàn ara rẹ̀ fúnra rẹ̀. Ìtọ́ba yẹ kí wọ́n gbẹjọ́ kọ́kọ́ ṣe fọ́mọ ẹni ọkọ́kọ́ ṣe náà. Kọmọ àwọn ohun tó lọ́wọ́ sọmọ rẹ̀ dà. Wọ́n bá gbárùtọ̀ ọmọ rẹ̀ fọ́ gbárùtọ̀ gbá ọmọ tí ń ṣe lọ́dọ̀dọ̀dọ̀ kì í wò lábá tó àlọ́dọ̀ rẹ̀. Kàtàsímí àti wọ̀tẹ́rìbì àti màsáyà. Ẹ dákun bí wọ́n bá tọ́jú ẹgbẹ́ ẹ̀dẹ́ ìwé náà bẹ́ẹ̀ yóò bòtí. Òwe ẹwọ́ bí ká bí wá ju ọmọ nù. Òwe ìdún. Súnmọ̀ wẹ́yìlú súnmọ̀ wẹ́yìlú. Òwe ìdún. Nígbà yìí dára ká ìwì lára. Gbogbo ẹni ọkọ ọmọ rẹ̀ lẹ̀ ti ń lọ sí nàdàdà káàkiri. Ìyá ọlọ́run ti gbójọ ó gbójọ láyé ìgbẹ́ bámúlọ fún ọlọ́run. Bìgẹ́rì òkú kìí tì ní káàrọ̀ sáyà. Ìyá ọ̀gbọ́dọ̀ pé wọ́n wá ká fún wọn. Ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ìyá mi kó sọ ń bàbá ọmọ pé mú wá ká fọmọ wa. Yóò sì yé ọmọ kó níwájú rẹ̀ dà. Kọ́lá owó oúnjẹ lásán tọmọ mi bá lè fẹ́ bàbá ẹ̀ pé ó kó oúnjẹ ọ̀sán mi. Àbí bàbá ẹ̀bùn mi 20 naira àbíra súùtì. Yọ jágbe mọ́ ni. Ike bàbá wa yẹ o. Ọ̀rọ̀ wòye mẹ́ta àbọ̀nà yìí dàrú sí náà. Ọjà ẹ̀bùn mi 50 naira. Ó ní òsí ọmọ wa jáde fún lọ́dọ̀ bàbá rẹ̀. Bàbá tẹ mú gbó bá náà. Ọwọ́ pàdé bàbá kẹtọ́ òun mú gbó ọwọ́ gbé 200 naira fọmọ pé lè bá ń ra nǹkan 150 wá. Igbó ni o 150
ọmọ wa náà dé ọwọ́ àgbà change 15 naira dé onígbò wa ni máa mú lọ. tani bàbá rẹ̀ jọ àbí kálukú ti sọ ọmọ rẹ̀ dáa ẹni wọ́n ti yọ bàbá gidi yìí kọjá dáadáa èyí tí wọ́n ti kú náà rẹ̀. ẹ dákun ẹ mójútó ọmọ mùsíbà ní bọ̀ yìí. ọ̀sùnmọ́ ọ̀wọ́lé. ó dé tán o tọmọ òní ti ju bàbá má dé o tẹ́lẹ̀ òní bẹ́ẹ̀ wẹ̀ bí rẹ̀ má dé o kó wọ́n ṣe jẹ́ ọba tí ń pín ẹ̀rọ pè yí o. aminu. ẹ dákun ẹ pa àwọn ọmọ ilé nítorí tó lọ pariwọlé. afuwuli ilahi liali liali mina ìlú. gbogbo ndé ń jẹ́ ẹ̀rọ ọlọ́run kò sẹ́ni tí ń lépa kí àwọn onímọ̀ ní ń lépa káàkiri. bẹ́ẹ̀ tí ní ìní bí wọ́n bá kí Al-Qur'ani ìdára ọlọ́run máa lé kiri. ẹni tí ọjà lẹ́tà ọlọ́run náà Al-Qur'ani ẹlòmí ọjà dépò yọkà òsì tó yọmọ tó mú bí ọjà. afuwuli ilahi. ìdẹ̀kùn ọlọ́run. liali liali mina ìlú. gbogbo ẹni tó bá Al-Qur'ani bẹ́ẹ̀ ti sọ́kọ̀ yìí èmi ò lé díẹ̀. bẹ́ẹ̀ni. bó ni ìdáná gbogbo akẹ́kẹ́. account number jẹ́. lọ́jọ́ àárọ̀ yé mi ò ní ọkàn bẹ́ẹ̀. ẹ sì náwó tó ju tàjẹ́ ní lọ. àpapà Al-Qur'ani wà kanzu òní báńkì. liman la kansa lahu. ẹni tí òní báńkì láyé. mọ́nù. kí lọ kọjú wọlé káàkiri Al-Qur'ani bẹ̀rẹ̀ wọ̀. liman la mala lahu. owó ni fẹ́ni tí ò lówó. àṣírù liman la àṣírà lahu. gbogbo ẹni tí òní yóò bá Al-Qur'ani lè ṣẹlẹ̀ tí òní ẹni tó gbé yọmọ sí. bàbá mísọ́nà kọ̀ríbù lẹ́nu bàbá nǹkan dàmú àgbà mo ti gbọ́ wọ́n ní ó ti lé ní 50 years táwọn ti fún owó ara wọn ra aṣọ kẹ́yìn wọ́n máa ń bọ̀ àwọn ni. torí Al-Qur'ani yìí náà sì ni. wà á fowó ìdá àlìlíjà limafukudu. wà á fowó ìdá àlìlíjà limafukudu. gbogbo ẹni tí ọlọ́run ọ̀rọ̀ Al-Qur'ani lójú tí a bá ní Al-Qur'ani ẹ̀ lábẹ́jà lẹ́jọ́ mafu gbogbo kẹfà máa wá yọ pé o tó rí. olódó bẹ̀rù ni kódà bí wọn lọ bí kódà bá búrò rẹ ni. ta ni wọn wá ní ìdílé. Al-Qur'ani. an kaba janna laso arasa mese wala abi wo ko dige ba ba kuma an samu mai siya shi kuma mai siya kuma yana ba da kudi na ya ba da kudi ya ba da ilimi ya ba da Al-Qur'ani sai yasa aka ce kanuri da Qur'ani da kanuri ya samu namu kala rike irọ́ ní pa ibi òsì ní kúrọ́ an kafa di janna laso an rasa mai sai ga gida an kafa di duk kowa na wazo su kowa yana tafiya ciki ko labari ẹni àrí báyìí ní wọ́n lé ìyá di janna kalẹ̀ ní 10 naira ààrẹ nínú bẹ́ẹ̀ni ẹgbẹ́ ẹni tí wọ́n ṣe tí wọ́n dìde fún ní ọwọ́ ilé náà ààrẹ nínú wọ́n ní àbá grand card ní ìrìn oníyè nínú àwọn dìbò my lord torí ọwá tó di ọmọ ajẹ́ ẹ̀yọ̀kú ilé lọ yóò nílé ẹ̀bá sábí náà ẹni wọ́n lé ilé àrìjẹ́ mẹ́kànlẹ̀ 10 naira wọ́n wá lé ilé mẹ́kànlẹ̀ ní 10,000 ilé ìwádìí mi ò tí ì rí wọ́n wá ń dúrà ilé ike wò ló fún wọn ní lè gbowó làrúbáwá ó ní jòkólẹ̀ kò sí lónìí kọ́dà fà owó wa kìí wáyé tọ́ba wa san tán ọmọ rẹ̀ wà mú ètò ìjọ ẹ̀fún náà ìwálé ẹ wá dájọ́ sàádà fáwọn ọmọ ogún pé ọmọ ogún ni abẹ́sẹ̀ sàádà rẹ̀ lóṣù mẹ́wàá tó ní ìgbàjọba fi kú oṣù kan àbọ́jọ́ kan ó ti yọ mẹ́ta tó ti yọ kù. ẹ̀dá kòtò ọlọ́ náà ìzá kálá ni mọ́ alímù lè sẹ̀bí yìí kúl bisimilá. ìjọba àbá àbá sọ̀rọ̀ máa lé kéwé ní yòókó yìí. àǹfààní ní bẹ́ẹ̀ ni ẹ̀lábẹ́sọ̀ yóò kúl bisimilá. ẹnu gbẹ́mí wí náà ó sì yìí. kútìbà ni àbàwé yìí bàrà àtúnmílẹ̀ náà. kí láàbì gbọ́dọ̀ ní ìwé tàbí ilé náà. kùtìlá. ẹnu tí
mo gbàgbọ́ níbi ìwé tó dáa jù láyé. bẹ́ẹ̀ bó ti pọ̀ tó ní. bẹ́ẹ̀ bó ti dáa tó ní. ìtẹ̀ láìkí inú rẹ̀. náà ní sẹ́ni tí mi gé. àti so. ẹlòmí ọ̀dà ńlẹ́bà ẹlòmí ọ̀dà ńlẹ́bà ìsìn lọ sí rẹ̀ nàrẹ̀ dẹ́ta. lùtìlá lọ́mọ yìí tẹ́ bí náà fi máa kì bá fi. bẹ́ẹ̀ bá kú kúrò àná ìwé tó tẹ̀lé sáré. bẹ́ẹ̀ ti wọ́n ká. àwọn tí wọ́n ti sòfin náà wọ́n yóò kó yìí. bẹ́ẹ̀ ti wọ́n ká ìyálà yà àwẹ̀ tó bá kú ẹ̀ ní gbọ́ kí wọ́n sọ pé ní ọlọ́run wọlá kẹ́mísírì bá wa kẹ́ wọlá físíìsì bá wa kẹ́ wọlá máàsì bá wa kẹ́ nínú kúránì náà wọ́n ti mú tí wọ́n kẹ́ fún. ẹ dákun tó lọ ẹ má yan alukurani lódì mọ́ ẹ má yan alukurani gbogbo nulẹ̀ nílé làfà wa kò sí létí ọ̀sán àbá nù rẹ̀ wọ́n ní dájí ìyá ò ti máa wẹ̀ fọ́mọ dáadáa wọ́n ti dírẹ́sì ọmọ wa ti dé jáde. níwèé ọ̀dà o. torí sùúrù tàbá mi àpéwé ọ̀dà o torí tọ́ ọ̀bá ká lẹ́sìn wọ́n tọwọ́ rẹ̀ bọ́ sùúrà. bó ti jẹ́ nù ni. àbá mi mo bá zírù téèyàn bá kàwé lẹ́sìn èmi ọ̀kà mẹ́rin tí ó mú mi ó múra. àyà kúrú lọ. mi kí mo kéwú bí o. wọ́n ní méjì àjí ọ̀yà fọwọ́ sí i kò ní ìdí ẹ̀ka àti báyìí kọ́. àwọn èèyàn pé ẹ wá bá wọn ojú ní kọ́ mọ́ o. èmi sáàbọ̀ ọkùnrin. àyà kúrú lọ. àbọ̀ ọkùnrin ní ọ̀tọ̀ ọmọ sùrà. ẹ dákun torí ọlọ́run ẹ̀yọ́ ọmọ kí àlùkò rẹ̀ torí ọlọ́run ẹ̀yọ́ ọmọ bá náà nílé sí. máa sì wà náà nù ni. ó ti mọ ẹ o ẹ tọ́ wá ké báyìí ẹ máa wá gbọ́ òkúta sọ̀rọ̀ ọkùnrin. tọ́ káyọ̀kùn. wà káyọ̀ máa yá sí aláwọ̀ nílẹ̀ àbí. ọba àmà wọ́ọ̀nì ọba àmà lè pẹ̀lú ẹsẹ̀ rẹ méjèèjì. ẹni ó bẹ́tà fújù. tá a nàbí lọ bẹ́tà jù láyé. ọmọ ní mọ́. bóòlù àkíwò tí tó ń lu yìí kí wọ́n tó tàwọn tíṣà sí wọn ò rẹ̀ lù wọ́n sì funfun lé. gbogbo tíṣà wá jáse ewu àwọn ọmọ kéékèèké. tọ́ òtú. àbá àtọ́ba kọ́mọ lálùkùránì ni wọ́n kọ́mọ ní sùn. òtú ṣe é. ẹ̀bùn wọn ní kèmí kí mo rí ànábì ni o. ẹni ọba kọ́mọ yín nìkan ẹ máa bò ó ní nǹkan tààrà. wọ́n á tún ní kọ́ látúnṣe hóm. ẹ mọ́ fi látúnṣe hóm. àwọn àbáwọ̀ alẹ́ ni wọ́n tún dé yìí. àṣewà àṣàbí àlàyé. ìyára wà àdìsá. ìsínà dé sọ̀rí ìhàní mímú nira. a lè di kòkó táàrí. àná lọ ayẹmú. ìkòsórí. wá ìdí àdìfẹ́ kẹbíra. ẹ máa wo sí ọlọ́run. Allah. à ń sọ̀rọ̀ alukurani kan wá wọlé òun tó wá ń jẹ́ sáàbì. wàláyì. àlàyé bẹ́ẹ̀ náà ni wọ́n lè lọ́rùn. bàbá mi láti jẹ́ náà jọ̀rọ̀. àmín. tọ́ ẹ dákun ẹ fáwọn afọ àlówó.